lórúkọ Olúwa Ọlọ́run alààyè ni mo kí í káàbọ̀ sí oṣù December, oṣù kejìlá nínú ọdún 2024. Ṣé a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé a rí oṣù tó parí ọdún yìí. Ṣùgbọ́n oṣù yìí àti ọjọ́ yìí, ọjọ́ kìíní, kì í ṣe lásán fún àwọn onígbàgbọ́. Èyí ni Advent Sunday, ọjọ́ tó jẹ́ ìbẹ̀rẹ̀ ọdún onígbàgbọ́. Òun là ń pè ní Advent ní ìbẹ̀rẹ̀ ọdún onígbàgbọ́ tuntun. Ohun kan la máa fi rán ara wa létí lásìkò yìí. Ohun kan náà ni pé Jésù Kristi ó ń padà bọ̀. Ará ọ̀rẹ́, ǹjẹ́ o ti ẹ̀ ronú pé Jésù Kristi ń padà bọ̀ wá sínú ayé? Ìgbà tó máa dé kò sí ẹni tó mọ̀, ṣùgbọ́n ó dá wa lójú pé ó ń padà bọ̀. Ìwé Róòmù orí 13 ẹsẹ̀ 11 ó ní pé àkókò pé ó ti tó wákàtí nísinsìnyí fún yín láti jí lójú oorun, nítorí nísinsìnyí ni ìgbàlà wa súnmọ́ etílé ju ìgbà tí àwa ti kọ́ gbàgbọ́ lọ. Ìgbàlà wa ó súnmọ́ etílé ju ìgbà tí a kọ́kọ́ gbàgbọ́ lọ. Ó ní ká jí lójú oorun. Ọ̀pọ̀lọpọ̀ nínú wa láti sùn nínú ìgbàgbọ́. Àsìkò Advent yìí ó wà fún wa láti fi rán wa létí pé Jésù ń bọ̀. Ǹjẹ́ o ṣe tán láti bá Jésù pàdé? Irú ìgbésí ayé wo lò ń gbé nínú oṣù tuntun yìí? Ọlọ́run á ràn ẹ́ lọ́wọ́ láti tún jí, láti rú ìgbàgbọ́ ẹ sókè sí. Ohun kan náà tún wà tá a tún máa ń yọ ayọ̀ ẹ̀ nínú oṣù December yìí. Òun náà ni ayọ̀ ọjọ́ ìbí, tá a rántí ọjọ́ ìbí Jésù Kristi olùgbàlà wa. Torí tí Jésù ò bá wá sáyé lákọ̀ọ́kọ́ ni, asán ni ìgbàgbọ́ wa. Ó wá, ó kú, ó tún jíǹde, ó sì gòkè re ọ̀run, ó tún náà ń padà bọ̀ wá. Nígbà tó bá máa padà wá, á bá iṣẹ́ rere lọ́wọ́ wa, á bá wa níbi iṣẹ́ onígbàgbọ́. Kò ní bá wa nínú ìwà ṣákárá, ìwà tí ò bójúmu. Á bá wa níbi iṣẹ́ onígbàgbọ́. Ọlọ́run ò ní jẹ́ kó fà sẹ́yìn o. Ọlọ́run ò ní jẹ́ kó di ẹni àtàdànù. Ṣùgbọ́n wà dúró ṣinṣin nínú ìgbàgbọ́ ẹ̀. Mo gbàdúrà fún ẹ pé nínú oṣù Kérésìmesì, oṣù December yìí yóò dára fún ọ. Mo gbàdúrà pé Ọlọ́run á jẹ́ kó ṣe é ṣe fún ọ. Ayọ̀ ló máa fi ṣe oṣù yìí. Ayọ̀ ìbí Kristi tó wà nínú oṣù yìí yóò jẹ́ tirẹ̀, yóò jẹ́ ti ilé ẹ. O ò dẹ̀ ní ṣìṣe o. Ọlọ́run á dúró tì ẹ́. Ọdún tuntun tó ń bọ̀, ọdún 2025, á bá ẹ láyọ̀ àtàlàáfíà. Wàá dẹ̀ ṣe oríire. Yóò dára fún ọ ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín.